mà ṣe o, ìjàmbá ọkọ̀ gbẹ̀mí akẹ́kọ̀ọ́ pólì lọ́sùn. Dẹ́rẹ́bà ọkọ̀ kan tó ti sá lọ báyìí la gbọ́ pé ó ṣokùnfà ikú tó pa akẹ́kọ̀ọ́ iléèwé Gbogbonìṣe tìpínlẹ̀ Ọ̀ṣun tó wà nílùú Ìré lálẹ́ ọjọ́ Monday ọjọ́ 15 oṣù kẹrin ọdún yìí. Akẹ́kọ̀ọ́ náà Ọlánrewájú Ọlátọ̀nà la gbọ́ pé ó ṣẹ̀ṣẹ̀ parí ìpele kejì àkọ́kọ́ nínú ẹ̀kọ́ rẹ̀ ìyẹn OND2 tó sì ti ń múra láti lọ fún ìkọ́ṣẹ́mọṣẹ́ IT ọlọ́dún kan. Aláròyé gbọ́ pé onímọ́tò kan tó gba ọ̀nà tí kò yẹ kó gbà ló forí sọ ọ̀kadà tó gbé Ọlánrewájú lójú ọ̀nà Ìkírun sí Òṣogbo lálẹ́ ọjọ́ ìṣẹ̀lẹ̀ yìí. Bó sì ṣe kọlu ọ̀kadà yìí lágbára débi pé ojú ẹsẹ̀ ní akẹ́kọ̀ọ́ yìí ẹni tó jẹ́ akọ̀wé owó fún àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀ka ìmọ̀ ìròyìn Mass Communication Department ní pólì Ìré jáde láyé. Bí dẹ́rẹ́bà ọkọ̀ ọ̀hún ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ló ti na pápá bora pẹ̀lú ìbẹ̀rù ohun tí àwọn tó wà lágbègbè náà lè ṣe fún un. Onírúurú ọ̀rọ̀ ìbánikẹ́dùn làwọn akẹgbẹ́ Ọlánrewájú ti ń kọ sórí ẹ̀rọ ayélujára látìgbà tíṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Gbogbo wọn sì jẹ́rìí pé ẹni tó máa ń kó àwọn èèyàn jọ lọmọ ọkùnrin náà. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá lọ́sùn Yẹ́misí Ọ̀pálọ́lá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní ìwádìí ti bẹ̀rẹ̀ láti mú dẹ́rẹ́bà ọkọ̀ náà, àwọn yóò sì wà ní àwárí. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.